ẹ̀yin èèyàn ìròyìn ayọ̀ rèé o wọ́n ti fi wọ́n lẹ̀ o àwọn èèyàn méjìdínlógójì tí àwọn fúlàní báńdíìtì tí wọ́n lọ kó ní ṣọ́ọ̀ṣì CAC tó wà ní Èrùkú ìyẹn ní Kwara State ẹ̀yin èèyàn wọ́n ti tú wọn lẹ̀ o Ọlọ́run ti ṣeun ẹ̀yin èèyàn ọpẹ́ ni o tí wọ́n kó wọn lẹ̀ láyọ̀ àtàláfíà tí wọn ò gbẹ̀mí wọn ẹ̀yin èèyàn níbo wá ni ìròyìn ti wà ìròyìn tí a gbọ́ pé wọ́n ti fi àwọn èèyàn yìí sílẹ̀ lámúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà bámọ̀ tó tẹnu bọ̀rọ̀ ó ní ọpẹ́ ńlá ni o pé gbogbo àwọn tí àwọn fúlàní báńdíìtì tí wọ́n wọ inú ìjọ CAC ní Èrùkú ìyẹn ní Kwara State wọ́n ní gbogbo wọn náà ti dá padà lálàáfíà o tí gbogbo wọn dẹ̀ ti padà láìsí farapa láìsí kankan pé àlàáfíà ní gbogbo wọn wà pé ọpẹ́ ńlá ni o ẹ̀yin èèyàn ta ló fi ìròyìn sórí ẹ̀rọ ayélujára o ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ètò ìròyìn fún gómìnà ìyẹn Kwara State tí orúkọ rẹ̀ ń jẹ́ Rafiu Àjàkáyé òun ló fi fọ́nrán sórí ẹ̀rọ ayélujára lámúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà bámọ̀ tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ó nínú gómìnà gan dùn pé kódà àwọn ìjọba gan pé ipò inú wọn gan dùn pé ẹ dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé àwọn gan wọ́n sọ̀pọ́ọ̀tì ọ̀rọ̀ náà látàrí pé káwọn èèyàn yìí kẹ́sà lè jáde ní ọwọ́ àwọn ajínigbé pé ìtorí ẹ̀ gan ni ààrẹ Bọ́lá Ahmed pé ìrìn àjò tí wọ́n fẹ́ rìn pé wọn ò lè rìn o nítorí àwọn èèyàn tẹ́ lọ jí kó ní CAC church ní Èrùkú ìyẹn ní Kwara State pé wọ́n sa ipá tó yẹ kán sà pé àwọn èèyàn sì ti padà sílé láyọ̀ àtàláfíà pé wọ́n ti kúrò ní ọgbà àwọn ajínigbé báyìí lámúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà náà bá tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ẹ wò ó ṣe rí kódà àwọn ló ń dàrẹ́ẹ̀tì àwọn ọmọ ológun bí wọ́n ṣe rìn tó fi jẹ́ pé wọ́n kó àwọn èèyàn yìí jáde láyọ̀ àtàláfíà nínú àhámọ́ àwọn èèyàn búburú yìí pé àwọn ààrẹ tíráyò pé kódà ìyẹn tó jẹ ààrẹ lógún ni pé kí orílẹ̀-èdè kó wà lálàáfíà o ipe ìgbésẹ̀ tí wọ́n gbé ó fi hàn pé n tó jà rẹ̀ lógún ni pé kí orílẹ̀-èdè kó wà lálàáfíà. Nábàámọ̀ tó tẹnu bọ̀rọ̀ wọ́n ní ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò àti lọ́wọ́ àwọn ọmọ ológun àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ pé wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o ipe wọ́n ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí lórí àwọn èèyàn táwọn fúlàní báńdíìtì tí wọ́n kó wọgbó pé wọ́n ṣe iṣẹ́ pé iṣẹ́ ńlá gidi ni wọ́n ṣe tán kán tó rí àwọn èèyàn yìí gbà kódà gbogbo àwọn 38 ló pé pérépéré tí gbogbo wọn sì padà wálé láyọ̀ àtàláfíà. kódà àwọn nǹkan tó wá ń béèrè pé ṣé àwọn ẹ̀ṣọ́ aláàbò àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àtàwọn ọmọ ológun ló ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni àbí wọ́n gbowó ṣé gba ransom ni ẹ̀yin èèyàn àti mọ̀ ṣùgbọ́n tá a gbọ́ tó dá wa lójú ni pé wọ́n ti kó àwọn èèyàn yìí sílẹ̀ wọ́n ti lọ kó àwọn èèyàn yìí ní àhámọ́ àwọn fúlàní báńdíìtì tí wọ́n lọ ṣiṣẹ́ ní Èrùkú ní CAC ẹ̀yin èèyàn bá a ṣe gbọ́ ọ̀rọ̀ náà ládé ká sáré fi sórí ẹ̀rọ ayélujára torí gbogbo òwe ìròyìn pátápátá náà ti yànnàná fọ́nrán yìí wọ́n sì ti ṣàlàyé wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn yìí táwọn fúlàní kó ní inú ìjọ CAC ní Èrùkú wọ́n ti pa àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba àti gómìnà ìlú Kwara State wọ́n ti kó àwọn èèyàn yìí kò ní àhámọ́ àwọn fúlàní báńdíìtì wọ́n ti padà sí ilé láyọ̀ àtàláfíà. tẹ́ ẹ̀ bá sì gbàgbé ẹ̀yin èèyàn lọ́jọ́ méjì sẹ́yìn ni àwọn fúlàní báńdíìtì ọ̀hún ni wọ́n ń béèrè 100 million lórí ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tó yá wọ́n mọ̀ tó láwọn èèyàn tó pè wọlé o náà máa ń béèrè 20 million ṣùgbọ́n ntí àti mọ̀ báyìí báyà ransom ni wọ́n fi gbà wọ́n sílẹ̀ àbí àwọn ológun náà ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tó bá tó ṣe ń lọ á tó jẹ́ kí ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ máa gbọ́ ibi tá a fi àdàgbẹ́ tó sọlẹ̀ sí lónìí rè bó bá tó ṣe ń lọ á tó máa yànnà náà létí ẹ̀yin èèyàn ẹ má gbàgbé àdéhùn tá a bá ń dá lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ni pé gbogbo tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mọ́ wá sí etí ìgbọ́yín tá a sì mọ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì fọ́lọ́ wa ẹ máa fọ́lọ́ péjì wa kẹ́yìn náà kẹ́ lè mọ ìjàǹfààní bàbá tó ṣe mú fúnra wa sórí ètò yìí àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dè àní sírin o àní bọ́ sọ́wọ́ alágbèdá